as I said, giving excuse, we met many challenges. Now, if there are no challenges, then you wouldn't need to come. Huh? If there are no challenges, you don't need to come. And you come in because you know that there are challenges. And then giving us excuse that you have many challenges, that's why you haven't achieved result. And then you still want to go. The first lesson I learned in my military training is never reinforce failure. What we have now is failure. Never you reinforce it. Never you reinforce failure. Let failure be failure. I'm gone. Àkúrògbòdìyàn lọ́tún lósì, Oga. Sule Lamido has urged President Bola Tinubu to settle a 45 billion naira debt allegedly owed to late business politician Moshood Abiola. He stated that the June 12, 1993 election is widely believed to have been won by Mr. Abiola. Mr. Lamido said, before concluding, I appeal to President Tinubu to finally close the June 12 chapter. Ẹ̀yin lẹ ń wú, ẹ̀yin lẹ ń pa, ẹ̀yin lẹ ń kún, ẹ̀yin lẹ ń dá, ẹ̀yin lẹ ń gbé. Ẹ pẹ̀lẹ́, ṣé ká ní guilty conscience ń worry gbogbo yín ní pátápátá? Jàre bàbá Tinubu. Àwọn nọ́dánà tí ó jí yín báyìí wọ́n lọ́mọ iṣẹ́ ẹ̀dẹ̀ tí mọ̀ ipá ọmọ iná náà máa rán sí náà fẹ̀kọ̀ tẹ́lẹ̀ wọ́n bá fẹ́ pa wá lọ́mọ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá náà máa gbowó fún tá fi san owó ẹ̀mí ẹ̀ ló máa gbowó ẹ̀mí ẹ̀ tán fẹ́ pa so nígbà tó dẹ̀ ti wéèsì létà Abíọ́lá báyìí wọ́n ti ní ìgbà tí Buhari ọmọ wọn wà ń bẹ̀ wọn ò ní kó lọ san owó yẹn o àbí ṣé wọ́n ní kó san àbí ṣé Babangida ṣé wọ́n rìlíìsì búùkù ṣé Lamido rìlíìsì búùkù all through the Buhari regime no now kí ni Tinubu ó wọ orí àpèrè báyìí búùkù ní left right center biography ní níwájú lẹ́yìn lókè nísàlẹ̀ lórí ọ̀rọ̀ June 12 ó ṣe wá jẹ́ ìgbà tí Tinubu wá become president ní gbogbo ẹ̀yin nọ́dẹ́nà wá ready láti voice out lórí ọ̀rọ̀ late Abiola ìkọ̀kọ̀ sì wà ńbẹ̀ tẹ́ ẹ̀ tí ì sọ fún wa èmi ń sì rí nírí wípé ó rìn yín tó bá yá tó gé yín jẹ sánsan you will come out and do the needful ohun tó yẹ ká ẹ sọ fún wa ẹ wá sọ. So ẹ dúró kí Tinubu dé kójó òun lẹ máa ní kó lọ san kí ló dé tẹ́ ẹ̀ ní kí Buhari san bàbá Ọbásanjọ́ tọ́ ẹni failure ò ní orúkọ méjì failure ni failure ń jẹ́ bẹ́ẹ̀ ni bàmí òótọ́ lẹ sọ bàmí kébé lówù jàre dádì Ọbásanjọ́ ṣe dáadáa lẹ́wà I trust you dádì mi ẹ wà pa bàbá ní tí Tinubu bá ń give wa ní excuses lọ́tún lọ́sìn wípé àwọn inherit bad government wọ́n ní kí ìwà tèmi má believe wọn gbogbo ọ̀nà núgà gbogbo àwọn tó ń bá wọn sọ pa irọ́ lọ́ọ̀lá ìparọ́ kan fi kan bo kan wọ́n ní ká má trust wọn wọ́n ní ká má believe wọn irọ́ náà ń pa wọ́n nítorí o ti mọ̀ wípé o fẹ́ lọ ṣiṣẹ́ ni ìwọ tó fẹ́ lọ sóko tó fẹ́ lọ ṣiṣẹ́ tó mọ̀ pé oko ló ń lọ ṣé wọ́n lọ ṣeré lóko ni òun lọ sóko o ti mọ̀ pé o máa nídìí cutlass and hoe o nídìí àdá àtọkọ́ láti ṣiṣẹ́ lóko o wá lọ sóko mọ̀ pókò ló ń lọ o wá ṣánwọ́ lọbẹ̀ o wá débẹ̀ tán o wá ní igbó pọ̀ ń bẹ́ẹ̀ mi ò mọ̀ kí in fact àwọn tó ti kọ́kọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ti jẹ́ kí igbó pọ̀ nínú àwọn nǹkan ọ̀gbìn tó wà ń bẹ̀ ṣé ìwọ ò mọ̀ wípé iṣẹ́ ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ni ó ní nǹkan tí bàbá Ọbásanjọ́ ń bá wa sọ lórí ọ̀rọ̀ Tinubu wípé excuses lásán ni Tinubu àtàwọn entourage ẹ̀ tọkàn kulẹ̀ lọ́kulẹ̀ bọ̀ as a matter of fact bàbá Tinubu ló sọ fún wa pé democracy làwọn jà fún àwọn làwọn wà lára àwọn tó jà fún democracy ẹ bá wa bí bàbá Tinubu ṣé democracy làwọn ń ṣe ìjọba democracy níjọba wọn tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ ká jọ wo fídíò yìí àwọn ọmọ Yorùbá ti pariwo síta o bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ ti yín. rapist ni wọ́n bẹ́ẹ̀ ni ipá ní fi ń báwọn èèyàn lò ẹ mú ọ ní tipátipá ni kì í ṣe bí ẹ ṣe sáyé nìyẹn Ọbásanjọ́ ò ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni ṣé wọ́n rọ́nà lọ ni kì í ṣe PDP lọ́bàṣánjọ́ ṣe ìjọba ni Jonathan ò ṣe gbogbo ẹ ṣé gbogbo orúkẹ tí Jonathan tí ò ṣe ń gbà tí wọ́n ṣe tí wọ́n ṣe yìí ṣé kò wá ní lẹ́yìn yóò lẹ́yìn o gbogbo wà téèyàn bá wù Ọlọ́run bá fi pamọ́ fún ni ọbẹ̀ ẹlẹ́sàn lọ́lọ́run ẹ̀wọ̀n àṣẹ bí ìgbà tó yẹ pé àwọn tí wọ́n ti ṣèjọba yẹn orí tí wọn ò pé èyí jẹ́ tán àjẹsẹ́kù lèyàn máa jẹ o wọn ò jàjẹsẹ́kù wọn ń jẹ tán ni
kí wọ́n má wá kó ogun wá Nàìjíríà o wọ́n ń ṣe ní ṣe pé tí Nàìjíríà ò bá fọ́ kó fọ́ ní jẹ́ ń ṣe yìí torílẹ̀-èdè Nàìjíríà ò bá fọ́ ìlú kó fọ́ ni wọ́n lù kì í ṣèlú pé àti Yorùbá àti Haúsá àti Yíbò àti gbogbo ethnic tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kájọ ṣàṣepọ̀ wọ́n fẹ́ máa pé kí àwọn ẹ̀yà tó máa kọjú ìjà síra wọn ọgbọ́n tí wọ́n ń dá nìyẹn gbogbo àwọn àgbààgbà Nàìjíríà dẹ̀ ti rí wọ́n ti rí wọn o gbogbo àwọn ológun tí wọ́n ti jagun fẹ̀yìntì náà gbogbo wọn náà wọ́n rí ní tí ń ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tó fẹ́ kílé bàbá rẹ̀ ó bàjẹ́ o wọ́n débẹ̀ bí wọ́n ṣe ń wa ọkọ̀ ìgùnkùnkùn ní ẹ̀mágun kẹ̀kẹ́ rẹ́ǹtì ìgùnkùnkùn lámágun kẹ̀kẹ́ rẹ́ǹtì níjọ́ kẹ̀kẹ́ rẹ́ǹtì náà fẹ́ sọ Nàìjíríà dá o ìgùnkùnkùn ní ẹ̀ǹkùn ó ń gba bíbí wọn bẹ̀ tí nǹkan bá gbóná jẹ́ máa pàwọ̀ Ibrahim yóò wá tún wá prógrámù kan yóò kàn tún jùlẹ̀ Nàìjíríà tó dákẹ́ díẹ̀ ó ṣe sáàpù ó ṣe gbogbo oríṣiríṣi prógrámù gbà náà tẹ́ ẹgbẹ́ bá ti pọ̀ bí yóò kàn tún gbé ó ń gbòòyà lọ gbé dífì jáde dífì bá bẹ̀rẹ̀ sí bímọ oríṣiríṣi nìkan bá tún lọ dédé June 12 ló ìpara rẹ̀ ń nu ọkùnrin náà lábí bí wà wá lùlù ìlú kíkálukú ó máa mìíràn kó máa dúpẹ́ lórí àga tó dúró sí oúnjẹ ẹ ti débẹ̀ ìlú pákàlẹ́kẹ̀ lẹ́nu fún Nàìjíríà wọ́n ń kígbe ọba ń ké ìjòyè ń ké ọmọ ìlú ń ké àwọn ọmọléèwé àwọn kọ́pà wọ́n ń ké kọ́pà sọ̀rọ̀ lásán lẹ́nu wọn lọ́ọ́ rẹ̀ máa ná kí wọ́n máa faṣọ yamọ́ lọ́rùn olórí nọ́ọ̀sì sọ̀rọ̀ láìpẹ́ yìí ọmọ ààrẹ Nàìjíríà ni kí wọ́n máa fọ́ létí wọ́n na gbogbo ojú àtẹnu ẹ̀ lówú kọ́ ọmọ ààrẹ orílẹ̀-èdè ọlọ́mọ pé kí wọ́n lọ́ máa nà yàn kẹ́ lọ́ máa kidnap ẹ̀ kẹ́ máa nà á kéèyàn sọ̀rọ̀ kẹ́ lọ́ máa gbẹnu báǹkì gbogbo bálabàlá tẹ́ ń ṣe wọ́n ń ṣe bígbà téèyàn ṣe káńsọ̀rọ̀ ládùúgbò bígbà téèyàn ń rán káńsọ̀rọ̀ gan tó bá wà nú ẹgbẹ́ gidi ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń rán gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà bígbà téèyàn ń rán gọ́ọ̀mẹ̀ntì agboolé eléyìí ti burú jù wọn ò réyàn báwọn sọ tọrọ mo wo programu kan tí létí gọ́vnà Èkìtì state ṣe ó ní kó wá jẹ́ pé ẹ wà á dúró ẹ mọ̀ dúró nídúró pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jọmọ ẹgbẹ́ yẹn mọ̀ ní lára kí gbogbo opposition wa mọ̀ sá wá sínú ẹgbẹ́ tó jẹ́ ruling party ó ní tí ò bá ti sí àwọn opposition strong opposition tí ó mọ̀ challenge ruling government of the day ó ní wọ́n sọ̀rọ̀ àwọn dọ̀lọ́hùn wọ́n mọ̀ ṣe bí ẹ ti fẹ́ ni ta lẹ́nu ẹgbẹ́ ọ̀rọ̀ Nàìjíríà lónìí tí ó jáde tí ó jọ wọlé ẹ̀ padà tí wọn ò ní wá àrùn sí lẹ́sẹ̀ tó bá jẹ́ tó mú bẹ́rù ìjọba lọ tí wọn ò ní fi kàbọ́ǹdì gbogbo ń jẹ́ ṣe gbogbo ayé rí wọn o ajá ìjọba ní ẹ̀ ń tẹ́ sí ẹ̀tẹ́ ní ọmọge gbogbo yẹn jẹ́ káàkiri nítorí iṣẹ́ ọwọ́ wọn ìbò téèyàn bá gbà lọ́wọ́ aráàlú dáadáa lèèyàn máa ṣe padà aráàlú yóò tó fi wá dáyàn padà ẹ̀ ń fagídí ní Nàìjíríà lára gbogbo ọmọ Nàìjíríà ń kígbe lórí gbogbo pọ́lísì yín ẹ̀sìn lẹ́fẹ́ padà wá tú àwọn èèyàn lójú ẹ̀ lọ kó àwọn ọba jọ kójóyè jọ káwọn ọmọ skul jọ kẹ́ bá wọn sọ̀rọ̀ pa àwọn workers kẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n wá with four. dáàdì mi tó sọ̀rọ̀ ń bì ẹ jẹ́ bá wa sọ fáwọn èèyàn wa kẹ́ ẹ jẹ́ àṣìṣe àgbẹ̀ ṣe rí excuses tí wọ́n ń pa wá lórí oko àní ṣiṣẹ́ àgbẹ̀ àní dáko yẹn irọ́ ni o ẹ má jẹ́ àṣẹ yẹn o ebi á kàn lù wá pa ebi á pa àwọn èèyàn ebi á lù yín pa ṣe ti rí pọ́tẹ́ pọ́ìsì ráìsì ẹ jẹ́ lọ máa ṣiṣẹ́ àgbẹ̀ ká ẹ dáko sàn-án torí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nínú Nàìjíríà tá a wà yìí ní as from ending of this year towards next year lọ bẹ́ẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn ìwọ tó bá mọ̀rọ̀ gbọ́ tó mọ èdè tó mú un nǹkan ṣẹlẹ̀ rẹ́rẹ́ ti rún mo ní 2027 àfàìmọ̀ kí Nàìjíríà má kàṣífàyà kẹ̀kẹ̀ù torí it is between Northerner and Baba Tinubu Northerner láwọn ò ní wọ́n fún ní kúkún òun náà lóhùn nígbà láàbọ̀ ẹ jẹ́ akóúnjẹ sílé mo máa ń pariwo ẹ máa fi ọ̀tẹ̀ àtàbòsí sílẹ̀ ẹ máa jẹ́ akóúnjẹ sílé ṣe rí excuses ten give iye lóòótọ́ ni wọ́n ń pa àwọn èèyàn a lè lọ sóko àìmọye àwọn èèyàn tí òdòkó rí tó ń pariwo wọn jẹ́ lọ sóko ni wọ́n fẹ́ ṣiṣẹ́ oko àwa àjọmọ́ra wa Yorùbá jọ ni wá tí wọ́n bá pa wọ́n ní nọ́ọ̀tì tí wọ́n dẹ̀ sì ń ṣiṣẹ́ oko kò sí nǹkan tó ní ká má lè ṣiṣẹ́ oko mo ní a ní fáàmù ọmọlúàbí family ní fáàmù tá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ over 4 years sí ta dẹ̀ harvest ní Òkè Ògùn the same Òkè Ògùn tí àwọn Fúlàní tẹ̀dó sí tí wọ́n pa wọ́n lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àìní ìkànṣe ní gbogbo ká máa lo excuses tẹ́ ẹ bá ní security yes ẹ jẹ́ káwọn tó bá máa ṣiṣẹ́ security kan máa ṣiṣẹ́ security ẹ jẹ́ àṣìṣe àgbẹ̀ ká fóúnjẹ ká kóúnjẹ pamọ́ ká jẹ́ ní oúnjẹ nílẹ̀ Yorùbá kó pọ̀ yanturu ó ló fetí ara ẹ gbọ́ wọ́n ní bàbá Tinubu ìlú àti Northerner àfàjáná fẹ́ fa Nàìjíríà já
kò sí nǹkan tí plan tó wà ńlẹ̀, kò sí anybody, kò sí election come 2027, you don't know what is happening. Ṣé yín ò rí wípé gbogbo governor Southern wọ́n ti decamp tán sọ́dọ̀ Tinubu, many senators, ministers, gbogbo everybody sá sọ́dọ̀ Tinubu. It is between Southern against Northern. Mo ló máa ṣẹlẹ̀, ibi tí ìwọ wá fojú sí yẹn, ọ̀nà máa jáde ń bẹ̀. Nǹkan tó hàn ẹ́sẹ̀tì kó ṣẹlẹ̀ yẹn, ibi tá a ti jọ gbọ́kàn sí pé ó ti fẹ́ ṣẹlẹ̀ yẹn, ibẹ̀ kan ló ti fẹ́ ṣẹlẹ̀. Èmi ò ní nǹkan tí mo fẹ́ já fún yín for now. Ìgbà tó bá ṣẹlẹ̀ ẹ fojú ara yín rí, ẹ mọ̀ wípé preparation ó ti ṣẹlẹ̀. Mo náà ní ká ẹ wo oúnjẹ sílẹ̀, àánú yín ṣe mí, ọ̀rọ̀ ń yé yín bọ̀rọ̀ àbí? Torí ẹ láìkì irọ́ àti àbòsí. Mo náà sọ fún wa wípé ká wo oúnjẹ sílẹ̀ nílẹ̀ Yorùbá, àsọmọ sálẹ̀ náà ẹ̀ ń sọ nǹkan míì. Security kẹ́yìn ń sọ yẹn. Iye ẹ kàn jókòó síbẹ̀, mo náà ní ká ṣe oúnjẹ, ó ní ká kó oúnjẹ lọ́pọ̀ yanturu. Use your brain. Ṣé orí ìgbà tó bá délẹ̀ tán, ṣebí tó bá wà tó lè jáde síta ni wàá ṣe fídíò, ebi ti fẹ́ pa yín kó wọ́n ti ṣe kinní kan bí wọ́n ti ṣe inú yàrá ló ti máa dún, ó kù bí tó ti fẹ́ rómi mu. Ẹ máa gba ìtọ̀ ara yẹn, ẹ máa yẹn mu, ẹ tí mọ̀ nǹkan kan. Mo ń bá yín sọ nísìnyí, ẹ máa ṣe ọ̀tẹ̀ àtàbòsí. Ṣé ò ń gbọ́ nǹkan tí bàbá yẹn sọ? Ṣé o gbọ́ nǹkan tó sọ? Bàbá Tinubu ò ràn anybody. Géèmù tó wà ńlẹ̀ yìí, ó ti le koko ju nǹkan tí wọ́n expect lọ. Situation tó wà ńlẹ̀, Northern àti Southern fẹ́ fàájà finally. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, use your brain. Ọ̀pọ̀lọpọ̀ information tẹ́ ẹ expect online, ẹ ní gbọ́, ẹ nà lọ́rọ̀ ti tèmi, ẹ nà fẹ́ni tó bá yé. Wọ́n ní kí ilẹ̀ Yorùbá ká ẹ kó oúnjẹ pamọ́, mò ń pariwo fún yẹn, ẹ fẹ́ gbọ́. Security tẹ́lẹ̀ ń dáwó tẹ́ ń ṣe yẹn, mo ní èyí tó jìjù yìí tá ti jọ ṣe for more than 5 years tó lórí tó nídìí, ó ti kò yé yín, ẹ̀ mọ̀ nǹkan kan, kò lè yé yín, ó máa jọ yín lójú, á yà yín lẹ́nu. Oúnjẹ ńlá ní ká wálẹ̀, oúnjẹ ńlá ní àwálẹ̀, mò ń pariwo, ìwọ tọ́rọ̀ bá ti yóò yẹ kó ti máa yí ẹ, ibi tẹ́ ẹ fojú sí yànnà ti ṣẹ́ kúrò ń bẹ̀. Jẹ́ àṣe oúnjẹ àtomi, nǹkan méjì yẹn, oúnjẹ àtomi, ẹjẹ́ àtètè bẹ̀rẹ̀ sí ní wá sílẹ̀ torí ó máa di baraka. Ẹ kò dédé gbọ́ lọ́jọ́ kan ní anybody ò ní lè jáde mọ́, everywhere wá take over. Mo ń bẹ̀ yín ẹ̀yin ọmọ Yorùbá, mi ní kó má ètàn mi, but I'm pleading. Mo fẹ́ torí àwọn ọmọ kéékèèké kó dáa, ìwà yóò dáa, ẹ má pa àwọn ọmọ yẹn kú. Ẹ má fìyà jẹ àwọn ọmọ yẹn. Ṣé ìwọ tó ń breastfeed tó bá délẹ̀ tán, tó òrò ń jẹjẹ, ṣé omi máa jáde lọ́yàn? Think about your children. Tí wọ́n bá fi ọ̀tẹ̀ kún everything àtàbòsí, ó sì rọ́ tàwọn ẹbí ẹ̀, ó sì rọ́ ti family ẹ̀. Gbogbo àwọn tí wọ́n mú jíṣẹ́ wọ́n rí o, ẹ̀yin lẹ fẹ́ gbọ́ o. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀, tó bá ti délẹ̀ tán, as usual yín mo mọ language tẹ́ máa sọ, dáradẹ́ sọ bẹ́ẹ̀ o, dáradẹ́ sọ bẹ́ẹ̀ lẹ máa sọ every now and then. Ìjọ́ wo lẹ fẹ́ gbọ̀ngàn? Ìjọ́ wo lẹ fẹ́ gba òtítọ́ láàyè? Ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ṣá? Ṣé ẹ dẹ̀ ṣú ọ̀pá yẹ everybody ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe? Ẹ jẹ́ àṣìṣe oko tọ́rán mi ni mò ń sọ fún yín yìí o. Ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ti kọjá abẹ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwọn nǹkan tẹ́ fẹ́ kí n bẹ̀yìn mi ní bẹ̀. Jẹ́ àdìde. Bàbá Tinubu ò ní kankan anything tó kù sílẹ̀ mọ́. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé kókókó. Tí fídíò ìbádọ́dọ̀ ẹ̀ bá mi share síta. Support my brand. Bá mi subscribe sórí YouTube channel. Má sì gbàgbé láti drop comment ẹ̀. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé. Ire o, kàbìtì.